Keep listening to Gold Radio, the number one online podcast. Ètò tí ó mú wá sí ti gbọ̀yìn lọ́wọ́ báyìí lórí Gold Podcast onáà ní Jummuah Mubarak ẹja gbọ́. Salamu alaikum gbogbo mùsùlùmá Jummuah Mubarak ló ń ṣe yín pẹ̀lẹ́ o. Jummuah Mubarak ní ètò tí ó mọ̀ dé sí ti gbọ̀yìn ní gbogbo ọjọ́ Jímọ̀ Yawmal Jumu'ah lórí àwọn ọ̀kànnì Gold Radio Podcast lórí YouTube, Gold Podcast lórí Spreaker Studio, Adéjọlá ọmọ Adékọlá lórí Facebook, Spotify. Alamẹ́ta lè tó ìpín sí o. Bẹ́ẹ̀ lákọ̀ọ́kọ́ Qira'atul Qur'an níbi tí a ti máa ka Al-Qur'an sí etí gbọ́ wa. Abala wá sí ló sì kejì níbi tí àwọn àfáwò ti máa fi ọ̀rọ̀ Ọlọ́run bọ́ wa. Abala ẹlẹ́ẹ̀kẹta níbi tí a ti máa kọ́ nípa ẹ̀sìn sán-sán pẹ̀lú àwọn tírà àti àwọn àdíìsì. Síbẹ̀ náà láti wá láǹfààní àti máa fi ìbéèrè náà sọwọ́ sí wa. Wá rí i pé ètò yìí ó dára púpọ̀ kò sí máa gbọ́. Darapọ̀ mọ́ olótú ètò yìí Ridwanulahi Ibn Abdul Gafar ní gbogbo ọjọ́ Jímọ̀. Láti ṣe onígbọ̀wọ́ àbí fún ìpolówó ọjà ẹ pè sórí aago yìí 09067090901. Jummuah Mubarak ló ní pé síláṣẹ a ò ní sẹ̀sí o. Innal hamdalillah nahmudu wa nasta'in wa na'udzu billahi min sururi anfusina wa min sayyiati a'malina man yahdihillaha fala mudilla lahu wa man yudlil fala hadiya lahu wa nashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu واشهد ان محمدا عبده ورسوله اللهم صل على سيدنا محمد وعلى ال سيدنا محمد كما صليت على سيدنا ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد وبارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. Adá ọpẹ́ fún Ọlọ́run o. A sì gẹ́ àti gẹ̀ fún aṣíwájú ẹ̀dá Nábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Ọba òun náà la wá dúpẹ́ fún. Ọba tó sọ wa lọ láti ìjẹjọ́. Lórí ètò wa Jummuah Mubarak tó tún já láǹfààní àtúntì máa pàdé láyọ̀. Alhamdulillahi wa shukran. Alhamdulillahi rabbil alamin. Ar-Rahmanir Rahim Maliki Yawmiddin. Ọba àjọkẹ́ ayé ọba àsàkẹ́ ọ̀run àwa dúpẹ́ o. Àwa àmọ́ lóore o. Gbogbo lílọ bíbọ̀ wa òjá pàdé àgbákò lọ́nà òjá kaburú lọ́nà o. Ọlọ́run wa adúpẹ́ ẹ̀mí adúpẹ́ àlàáfíà adúpẹ́ gbogbo oore tó ń ṣe fún wa o. Ara wọ òjò relédè wá nígbà tí Ramadan yóò fi bẹ̀rẹ̀ à ń gbà ládùúà ni à ń ṣe gbígbà tó jẹ́ pé èèyàn ń ta tẹ́tẹ́ ni pé Ọlọ́run jẹ́ ká rẹ̀mí ẹ̀ jẹ́ ká kẹ́mi wa kó ẹ̀mí wa tó bẹ̀rẹ̀ kó jẹ́ pò náà ni ó sì ká àmọ́ Ọlọ́run ó wà nínú àánú rẹ̀ ni ìwọ lọ fàánú gbà wá àmọ́ ya àwọn èèyàn tó jẹ́ pé wọ́n bẹ̀ ọ́ bákan náà báwa náà sì ń bẹ̀ ọ́ ni àmọ́ tó jẹ́ wípé ìwọ Ọlọ́run ọba ò gbàdúrà wọn àbí ká tẹ̀ wá ní pé ó gbàdúrà wọn lọ sípò mi àdúrà ẹlòmíín wà tó jẹ́ pé òun gangan ni ó gbà ṣùgbọ́n orí ọmọ rẹ̀ làdúrà náà ó ti gbà. Ọlọ́run wa dúpẹ́ o alhamdulillah. Ìjẹ́ ẹjọ́ àfọwọ́ sí lórí ètò ṣùgbọ́n lónìí Ọlọ́run ti kádàrá pé wọ́n láǹfààní àti bá wa sọ̀rọ̀ Ọlọ́run fún tòní. Ridwanulahi Ibn Abdul Gafar ló kọ tèmi ń jẹ́ o. Ẹ ti mọ̀ wá mọ̀ sí wa lórí ètò yìí ní gbogbo ọjọ́ mẹ́jọ. Ẹ̀já kọ́kọ́ lọ gbọ́ Al-Qur'an lẹ́yìn ìgbà bá wá padà dé àfọwọ́ náà wá tẹ̀síwájú nínú ètò èèyàn ti ń sàbàlà wá sí. Ètò yìí ètò wa Jummuah Mubarak náà lẹ́yìn láǹfààní àti mọ́ gbọ́ lórí Gold Podcast. Bismillah ẹ ká lọ gbọ́ Al-Qur'an náà. Inú àwẹ̀ náà la wọ̀ ó dáa ká mọ́ gbọ́ Al-Qur'an kí ládàá wá lè pọ̀ sí o. Bismillah.
وإذ تأذن ربكم لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد وقال موسى إن تكفروا أنتم ومن في الأرض جميعا فإن الله لغني حميد ألم يأتكم نبأ الذين من قبلكم قوم نوح وعاد وثمود والذين من بعدهم لا يعلمهم إلا الله جاءتهم رسلهم بالبينات فردوا أيديهم في أفواههم وقالوا إنا كفرنا بما أرسلتم به وإنا لفي شك مما تدعوننا إليه مريب قالت رسلهم أفي الله شك فاطر السماوات والأرض يدعوكم ليغفر لكم من ذنوبكم ويؤخركم إلى أجل مسمى قالوا àní rí jù bá ń lọ lábala alukur'ani fún tòní gbogbo àwa mùsùlùmá àwẹ̀ wa ó ti pé 16 lónìí eléyìí táwa Yorùbá ń pè ní 16 Ọlọ́run wa dúpẹ́ o ẹ̀mí wa tó bẹ̀rẹ̀ náà ní ọdún síkà ẹ já mọ́ lọ pápá lábala alukur'ani mo kí gbogbo àwa mùsùlùmí lẹ́ẹ̀kan sí o ní kí táwọn kíra wa ní kí ọlá ní kí ọlà ní kí táwọn kíra wa ní dọ̀gbé dàlùkì àmọ́ pé sálámù alaykum wa rahmatulahi wa barakatuh ẹ já lọ gbọ́ alukur'ani lọ́dọ̀ àwọn àfa wa Muhammadu Fati Wal-Farisi wọn láǹfààní àti darapọ̀ mọ́ wa lónìí o Ọlọ́run wa dúpẹ́ o afa bismillahir rahmanir rahim. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Alhamdulillah wa salatu wa salamu ala rasulillah wa ala alihi wa sahbihi wa mawala amma ba'du. Arúgbó fún Ọlọ́run ọba fẹ́yìn fún Ànábì wa Muhammad àtàwọn sàábé wọn àtàwọn tán tẹ̀lé wọn pẹ̀lú dáadáa kọ́lọ́mbà ṣàlékún àánú kọ́lọ́mbà ṣe sí kábàrí wọn. Nígbà máa sọ̀rọ̀ ń pa lónìí wọn náà ní Ramadan kí là ń pè ní Ramadan báwo ni kí máa Ramadan báwo ni Ramadan yẹn ṣe tóbi tó ọlá mélòó ní bẹ fún Ramadan yẹn ǹjẹ́ Ramadan yẹn tá a bá gbà kí láàrin bẹ́ẹ̀. Gẹ́gẹ́ bí a ṣe máa ń gbé Ramadan yẹn lé oṣù kékeré nínú gbogbo oṣù 12 ta ní oṣù 12 ta ní ọbọ oṣù náà ní Ramadan gẹ́gẹ́ bí a ṣe máa ń pé ìjọ Friday yìí òun ni ọbọ ọjọ́ tí ò sí ọjọ́ kan tó tó jọ Friday bẹ́ẹ̀ náà ni Ramadan yìí ọjọ́ tó tó láyé oṣù tó tó nínú oṣù sí nínú rẹ̀ ni wọ́n ṣe ìtìmọ́mù al-Qur'aniyya náà pé al-Qur'ani kéṣe inú rẹ̀ náà sọ gbogbo Qur'ani kalẹ̀ àmọ́ inú rẹ̀ ni wọ́n gbé gbogbo al-Qur'ani yòókù rẹ̀ náà gbélé Ànábì lọ́wọ́. ń dáwà ń pè ní oṣù yìí gbogbo ìwé mẹ́rẹ̀ẹ̀rin ta ní ìwé mẹ́rẹ̀ẹ̀rin tó gbajúmọ̀ gbogbo ìwé yẹn Sófì Ibrahim lásán ló jáde ní Ṣàbán ìyókù títà Ànábì Musa títà Ànábì Isa títà Ànábì Muhammad mẹ́tẹ̀ẹ̀ta yẹn inú oṣù yìí náà ti parí rẹ̀ náà ṣe ìtìmọ̀mù rẹ̀ náà ti pé oṣù náà ti pé àwọn ìwé yẹn so oṣù yìí oṣù tó tóbi ni tọ́nà ọba fi ń sọ fún wa wípé kò sí rẹ̀ náà nìyẹn tábà wá wòye lọ níbi ọ̀rọ̀ Ọlọ́run ọba tó sọ fún wa ní Al-Qur'an Al-Karim tí ń sọ wọn pé ya ayyuhal ladhina amanu fún pẹ̀yìn tẹ́ gbọ́ Ọlọ́run ọba gbọ́ amanu bí yìí so ẹ̀yìn mẹ́rin ní báwí ẹni tó gba Ọlọ́run ọba gbọ́ tó gbà ń pé Ọlọ́run ọba lọ́lọ́run tó gbà ń pé ànábì lànábì tó gbà ń pé àwọn òjíṣẹ́ tọ́ Ọlọ́run ọba àwọn gangan ni òjíṣẹ́ ó gba tí ààrẹ tó sì gba àwọn màláíkà gbà ẹ́rì pé nǹkan mẹ́rin nìyẹn nǹkan mẹ́rin yẹn ni kẹsẹ̀ tó ṣe pé ó kàn lóhùn Ọlọ́run ọba gbọ́ láhàn rẹ̀ tí sì ń sin nǹkan mi nínú kutiba alaykumus siyam Ọlọ́run ni àwẹ̀ yìí sẹ́ àti sí ń dandan lé ilé torí nǹkan bá ti kọ kalẹ̀ fún yẹn nǹkan bá ti kọ fún yẹn ó ti di dandan nǹkan yẹn ò lè parẹ́ mọ́ ó ní ká máa kutiba ala alladhina min qablikum gẹ́gẹ́ bá a ṣe ṣe ní dandan fún àwọn tó yẹ kí ni tí wọ́n sáwájú yín la'allakum tattaqun nítorí kẹ́ bá lè bẹ̀rù Ọlọ́run ọba ni bẹ̀rù Ọlọ́run ọba lóòótọ́ tá a bá wọnú àwẹ̀ yẹ́rì pé ẹni tí mo tí ò mú tí mẹ́rin tí ń ṣe sì náà wó pa sí náà tí ẹni ń sabú náà parí tí ẹ̀ náà tí ìwọ tó bá wá pa tí dákun ò ní bẹ̀rù Ọlọ́run náà ó àwẹ̀rí ò tí ì pé àbí kó ní ìbẹ̀rù Ọlọ́run ọba ní àyàmọ̀ ma'dudatan faman kana minkum maridan àwọn ọjọ́ kan tó jẹ́ pé ó ti lóǹkà ó lè jẹ́ 30 days ó lè jẹ́ 29 days àti ìgbọ́n nìkan ní pé wọ́n ti gbàgbọ́ kan tó wá jẹ́ Ramadan tó wá jẹ́ 40 days rí tẹ́yìn bá ti gbọ́ rí ẹ̀jì mà faman kana minkum maridan tó bá jẹ́ wípé àwẹ̀ yìí ní lè gbà torí pé ó rẹ̀ àwọn ala safarin abẹ́ǹsẹ̀ ìrìnàjò ayé sí nìkan ò ìrìnàjò ayé ìgbà ẹni tó jẹ́ pé ẹṣin máa ń lò nísìnyí à ń lo bàálù afẹ́kẹ̀tẹ̀ sínú bàálù àgbà èsì àgbà ẹni tí ó ju èsì lọ ń bẹ̀ so
nínú mọ́tò náà ni bẹ́ẹ̀ náà ni a ṣe mọ́tò náà àgbà ẹsẹ̀ afẹ́kẹ̀tẹ̀ súnmọ́ kọ́dà bàbá tí wa mọ́tò gan ń gbàwẹ̀ ìwọ tó wá wà lẹ́yìn mọ́tò tó jẹ́ pé bàbá yẹn ní wà òòràwẹ̀ gbà eléyìí ò dá ìwọ náà gbìyànjú pé ìgbà tó jẹ báwo ti gun ẹsìn mọ́ ẹni tó lóyún tí wọ́n ní gbàwẹ̀ ẹsìn yẹn ó dà gẹ́gẹ́ bí kẹ̀kẹ́ ni ètẹ́yìn bá gun kẹ̀kẹ́ náà rẹ̀ ẹ̀rì gbàwẹ̀ yẹn ó sì gbìyàn ó ní ìwọ tó bá ń gun ẹsìn tó fi ń travel ìwọ ni kò mọ́ gbàwẹ̀ ó ní fàyídà tó ní àyà mi àkàrọ̀ má gbàwẹ̀ títí dìgbà tí ó tó sí ìrìn àjò rẹ̀ yẹn tán ó ní ká máa tó bá tó wá gbàwẹ̀ rẹ̀ yẹn tán wa'ala alladhina yutiqunahu fidyatun ta'am láwọn tó jẹ́ pé wọ́n lágbára láti fún yẹn lóúnjẹ tó jẹ́ pé wọ́n sì wà ní ìrìn àjò wọ́n wà ní ìrìn àjò wọ́n sì ó sì wọ́n ká gbàwẹ̀ wọn wá ráwẹ̀ gbà wọ́n wá lágbára láti fún èèyàn lóúnjẹ àwọn èèyàn tí ò rú oúnjẹ jẹ wọ́n lágbára láti fún wọn lóúnjẹ ó kú èèyàn kalẹ̀ tó fẹ́ fún lóúnjẹ ó wá bẹ̀rẹ̀ pé kí ni ìwọ fẹ́ jẹ kí ni ìwọ fẹ́ jẹ kí ni ìwọ fẹ́ jẹ kí ni pọ́kàn sí ráìsì ó wà fún gbogbo ráìsì ó lè má jẹun tó wù òun jẹ nìyẹn tó wù kálukú jẹ ó fún wọn fáwọn àtàkọ́ wa khairan ẹni tó bá gbèrò dáadáa fáwọn khairu lahu òun lè dáadọ́ mọ̀ bá o wà á ń tẹ̀sú mọ̀ khairu lakum ẹ̀wà kò wá sí dáadáa kan tẹ́lẹ̀ sí láyé tó kẹgbà rẹ̀ ọlọ́run bá ló jẹ́ in kuntum ta'lamun tó bá jẹ́ pé ẹ lọ mọ bí àwẹ̀ yẹn ṣe tó ni ẹ lọ mọ bí àwẹ̀ yẹn ṣe gbangba tó tó ọlọ́run bá sọ pé oṣù rájàbù tábà wo oṣù rájàbù yẹn ọlọ́run bá sọ pé shahru ummati oṣù àwọn ìjọ wọn ni ó ní oṣù ṣàbáni ó ní shahru muhammadu rasulillah ó ní oṣù annabi ó wá ní oṣù ramadan shahari ìgbìmí so nítọ́lọ́wọ́n bá fẹ́ ká ṣe nínú oṣù yìí òun náà ní ká gbààwẹ̀ ká ṣe ó sì sọ máa ń gbé tẹ́lẹ̀ àwẹ̀ yìí tá a fẹ́ ṣe yìí nínú gbogbo 12 months tá a ti lò ní 11 months tá a ti lò yẹn wá tá gbogbo 11 months yẹn ẹ̀rì pé à ń jẹun ni so 1 month yìí lásán náà ni ọlọ́wọ́n bá nídìí lọ́wọ́ wa ká fi gbààwẹ̀ fún wọn ọlọ́wọ́n bá sì ní láyìn ṣàkàtún oṣù tá a fẹ́ fi gbààwẹ̀ yìí kí ni la fẹ́ ṣe a fẹ́ dúpẹ́ fún ọlọ́wọ́n bá ní ó ní láyìn ṣàkàtún ọlọ́wọ́n bá ní tẹ́ bá lọ dúpẹ́ fún mi ní láàfin ìdánilọ́kùn mo búra pẹ̀lú orúkọ ọlọ́wọ́n ọba máa lè yín kún ní dáadáa wọ́n dáyìn kẹfàtún àmọ́ tẹ́ bá ṣe ìgbọ́n ìgbànisẹ́ mi ọlọ́wọ́n ọba tẹ́lẹ̀ mórí ìnà àsáàbì láṣẹ ìlú ẹ̀mí ọlọ́wọ́n ọba ìyà tó le kò sírú ìyà tó ìyà ọlọ́wọ́n ọba ní gbogbo ilé ayé ẹ rí i pé nínú àwẹ̀ yìí àwọn tí ìgbàwẹ̀ àwọn tí ìkírun àwọn náà ti wọ́n mọ́sálásí àwọn tí ó jẹ pé ẹ̀kan lọ́dún náà máa ń kírun àwọn ẹ̀rì inú Ramadan ni wọ́n lọ débìlà wọ́n kàn sọ mọ́ àwọn ní òsèbí àfa ìwé ẹni bẹ́ẹ̀ wọ yíwà rẹ̀ padà lórí tó ń ṣe báwọn òwò àánú àwẹ̀ ń lọlé kẹ́kẹ́ ìjẹ́ ilé ìmú da òwò àánú àwẹ̀ ó mú oúnjẹ ọtí lálẹ́ lẹ́yìn sínú ọ̀nà mílímà ṣàyè ní sọ́lọ́run ní àmọ́ ṣàyè ọlọ́run fẹ́ wáyé tó ń ṣe wù ọlọ́run fẹ́ wo eléyìí wù wọ́n náà pa wá bú sí àwọn tó ti ṣèwá bú lánàá àwọn náà ti pa tiwọn tí ọlọ́run ti mú wọn sọ́dọ̀ nísìnyí wọ́n náà wo ẹni tí ń ṣèwà bú wo ẹni tí ń ṣèwà dáadáa wo ẹni wọ́n síra wọn lákùn ẹja pa ọgbà àwọn ìwà tí ò dáa àwọn ìwà rédèrèdè tó lè ta níṣùwà ó lè kó yẹ̀yẹ́ bá wa ẹ̀dákùn ẹja pàtì tó torí náà ibi láti máa dúró lónìí ní àní sọ́jú báyìí lọ ìwọ tó fẹ́ gbàwẹ̀ kí ló lè máa ṣe náà tó fi rérè ìwọ tó bá lè lọ subhanallah ọlọ́run ní kúlò tasbih sadaqa wa kúlò sọ́sọ́lá sadaqa tó bá ti lè ṣe sọ́sọ́lá tó bá lè ṣe àsàlátù fún ànábì ó da sàárà ni bó bá ṣe ayẹyẹ la ilaha illallah fọlọ́n sàárà ni tó bá ṣe subhanallah sàárà ni sàárà àwọn ọlá tí wọ́n ń bẹ nínú àwẹ̀ yìí sàárà tó bá ṣe sàárà kan lọ́jọ́ lásán ó fi gba mẹ́wàá àmọ́ tó bá ṣe sàárà kan nínú àwẹ̀ yìí ó lè fi gba 1 million àbí 1,000 tó ọlọ́run kọ́lọ́run sànù ká gbìyànjú kan ká ṣe sàárà púpọ̀ nínú àwẹ̀ yìí torí pé nítorí ọlọ́run bá fẹ́ràn ó fẹ́ já tọ́ ó fẹ́ já mú inú ra wa dùn ó fẹ́ já dùn ra wa nú ó sì fẹ́ jìnnú wa dùn ok assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Ọ̀nà láti gbọ́ lẹ́nu àwọn àfáà wa Muhammadu Fatihu Al-Farisi alákòókò tó pọ̀ mọ́ lórí ètò yìí o. Ibi náà láti wá láǹfààní àti wọn dágbére fẹ̀yìn ará alé ó tún dijọ́ mẹ́jọ inshallah bi kudratillah. Subhanaka Allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk. Màsàlámù àyàlẹ́kọ̀ gbogbo yòókù ó dijọ́ mẹ́jọ ẹ lè ní nǹkan kan tẹ́ fẹ́ bá mi sọ pè mí sórí nọ́mbà 09067090901 ó dàbọ̀.